ó ti wá gbalẹ̀ ó ti gbà kó ó ti wá gbára kó torí ní tí mo gbọ́ Italy sì ó ti àwọn tó ti mú sí ó ti wọ 550 million naira lọ ti mú lóòótọ́ ni ojú wa gbé Nàìjíríà yìí náà sí ìgbé sàárẹ̀ bàbá. Wa alaikum salam. Bàbá. Kí ni ń jẹ́ kòrò? Fáírọ́ọ̀sì ni. Kò sí ohun tí ń jẹ́ fáírọ́ọ̀sì kòrò. Gbogbo èyí tẹ́ ń gbọ́hun òṣèlú ni o. Àwọn ìjọba fẹ́ fi kówó wa jẹ ni kò sí ohun tí ń jẹ́ kòrò. Tí wọ́n bá ń ta lórí bẹ́ẹ̀ pé kò sí ohun tí ń jẹ́ kòrò. Ẹ sọ pé mi yá ṣé kò bó pa àṣẹ máa lù ní. Kò sí ohun tí ń jẹ́ kòrò o. Ẹ má jẹ́ kí wọ́n máa parọ́ fún wa. Kò sí nǹkan tí ń jẹ́ kòrò. Kòrò ẹyọ kan tó wà láyé yìí. Ọba ní kòrò ni. Kò sí ohun tí ń jẹ́ kòrò fa. Ẹ má jẹ́ wọ́n máa tàn yín o. Kí Ọlọ́run kó máa bá yín. Bóyá Aminu. Bàbá. Ọ̀lẹ́ńtẹ̀ láàfà. Àfà. Ẹ̀dílé mú o. Mo fẹ́ dé ọ̀dọ̀ àfà fáyà. Mo fẹ́ rè kí alọ́rọ̀ àjọsọ kan. Ẹ má da lérú kẹ́ mọ́ ká kéwù yín. Ìní pẹ́ dé. Ń bá yín ra chíbọ̀ ọ̀bọ̀. Ọ̀dàbọ̀ o. Wàlkọ́ndọ̀m. Dẹ́nu fún ẹ̀dọ́. Kọ́ndọ̀mù kan. Rọ́bà dáàbòbò ni. Gbẹ́gbẹ́ iṣẹ́. Onígbà ni kọ́. Sàlámà ni bàbá. Wa alaikum salam. Ẹni sùúrù ẹ má sùn mọ́ mi o. Èwo lẹ ṣe bàbá? Ọ̀pá 5 rèé 5 feet. Níjọba ti ní ọmọ àwọn ọ̀nù. Kòró ń bẹ lóòótọ́ o. Coronavirus is real. COVID-19 òótọ́ ni o. Ṣébẹ̀ mọ ọ̀rẹ́ mi àfáàfáyà. Ó ti kó kòró o. Kòró ń bẹ o. Kòró sọ̀rọ̀ òṣèlú o. Pé tí ń bi kòlókòló. Kòró ẹyọ kan tí ń bẹ láyé yìí. Tí mo mọ̀ tẹ́lẹ̀ ọba ní kòró ni. Kòró mi tún ti wà o. Ṣébẹ̀ ní kò sí kòró. Èmi mo ní òsì èmi náà mo ló wà. Ìjọba ní adúró sílé wa oúnjẹ ń bẹ ńlé. Wọ́n là gbọ́dọ̀ jáde. Ká máa fi tantalizer fọwọ́ wa lóòrèkóòrè tàbí omi àtọṣẹ. Ṣé wá rí níbi tọ́rọ̀ bá dé yìí? Ògún rè. Èyí wọ́n máa bí ṣe rí ìyá rẹ̀ dání. Kó stẹ́pù ta yìí. Ó jáde nínú ilé yìí. Ẹ rí mi wò bí ìran. Èyí tó máa jáde. Ń bẹ̀rẹ̀ ẹ̀fọ́gùn nípa. Eré palẹ̀ pè.